Enugu State na-ejafi ebe ịfụnanya ka gịnị ji wee ghara onye kwuru ya wee baza n'ubi onye ọzọ bazasa mbara wee na-ekwuzi Medika jọsọ gbogbo utozu gbogbo onye mkpụrụ gbogbo wegwegwe mọgbe ji weze ji wegwuwe ji wemesi ike
What
Hey!
owó ni wọ́n ti kó yẹ pé bẹ́sẹ̀ ti kó àgàdì ké fún bẹ́sẹ̀ ti kó lọ́sẹ̀ ní ká bẹ́sẹ̀ pẹ̀lú kàmúnà kìsì pẹ́ iye mẹ́rin mọ́nà dé pẹ́ àgọ́ yẹ jẹ́ ní kò ìwé dèkìrì wọ́n yẹ kọ́lọ́ kó kúnà dúró bẹ́sẹ̀ ti kó sípì kẹ́ni mẹ́rẹ́ àgàdì mẹ́lọ́ kọ́ wá nìyí mẹ́ yẹ ká kí sẹ́sẹ̀ ti kó àgàdì ké fún ẹjọ́ bẹ́sẹ̀ ti kó àgàdì ké fún ẹjọ́ Subscribe to Safety TV. Don't forget to like our videos and hit the bell icon to stay updated with the latest.